ìbàrẹ̀ o àbáyàmẹ́ elédùmarè ààyè àṣẹ ayé kábíyèsí o ọlọ́run ọba ògo olúwa wa alágbára jùlọ ọba tó ní gbogbo ògo gbogbo ìyìn gbogbo àṣẹ yáàrẹ̀ ọba mímọ́ aláṣẹ alágbára ọba tó dá ọ̀run tó dá ayé tó dá gbogbo arí ohun a ò rí ohun a mọ̀ àti èyí tá a mọ̀ elédùmarè ọba ògo atóbájáyé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alágbára tí kìí ṣe tì alápá ńlá ọlọ́wọ́ gbọgbọrọ alágbára kábíkábí alágbára kò ṣeun tì arínúróde olùmọ̀ràn ọkàn àbárere abiyamọ àbìjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ àtànà àyàngàn ọba aláṣẹ tó kárí gbogbo pátápátá láìkó síbì kan yankó pọ̀n nyàmẹ́bùrùn kùmọ̀mọ̀sán ọní ọba aláṣẹ ogun ọkọ̀ bẹ̀rẹ̀bùn káàkiri àgbáyé ọba sọ̀rọ̀mátàṣe èkó ẹ̀mẹ́ ọba tó ba lórí gbogbo ọba tó ga jùlọ máa wò aláṣẹ alágbára tó ju gbogbo agbára lọ nkùrùnkùrù elédùmarè o àbáyàmẹ́ ààyè àṣẹ ayé àjùbàrẹ̀ o elédùmarè àbá kábíyèsí o. Mo kí yín o àwọn àbá wa àwọn ọmọ wa lákọ̀ọ́kọ́ jùlọ àwọn ọba wa olùdarí wa ọba wa Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọ̀ọ̀nìrìṣà a kí yín o kábíyèsí àrólé Oòduà. Ọba ńlá ọba aláàfin Ọ̀yọ́ ajagun a kí yín o kábíyèsí o. Gbogbo àwọn lọ́balọ́ba onígbọ̀wọ́ Ọ̀ọ̀nìrìṣà onígbọ̀wọ́ aláàfin gbogbo wọn tẹ́ ń ràn lọ́wọ́ tẹ́ ń jọba tẹ́ ń darí àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn tó di Oòduà mú níbi níran gbogbo ẹ̀yin lọ́balọ́ba láṣẹ a kí yín o. Ọba Ọ̀ọ̀nìrìṣà ẹ̀yin gangan lẹ níṣẹ́ ṣe ìhun tó ń bẹ táwọn fẹ́ fún yín táwọn fẹ́ sọ fún yín iṣẹ́ tó wà nínú ìwé àkọọ́lẹ̀ tó ń gbé sí wa lọ́wọ́ tó ń pè ní bíbélì ni ọ̀nà ìgbàlà wa àti ràn wá lọ́wọ́ àti ṣe ààbò fún wa iṣẹ́ tí a rán mi pé ká fún yín. Ọjọ́ Sunday tó fẹ́ bọ́ ní ìsinyìí tó ìbò sọ ní Sunday tó wà lórí kàlẹ́ndà wọn tó ṣe on the 27 ní ìrọ̀lẹ́ 27 tí oòrùn bá ti sọ̀kalẹ̀ láti gba ìrọ̀lẹ́ 27 ọjọ́ Sunday títí dé ìrọ̀lẹ́ ọjọ́ tí wọ́n pè ní Monday 28 oṣù tó pè ní September tá a wà yìí láti ọwọ́ ìrọ̀ alẹ́ yẹn títí dé ọwọ́ ìrọ̀ alẹ́ ìyàsọ́tọ̀ nínú àwẹ̀ bíríbírí àti àdúrà fún gbogbo ọmọ kóòtù òjíire Olúwa ní pé kẹ́ ẹ yà kẹ́ ẹ ṣe ti gbogbo àwọn ìjòyè yín ti gbogbo àwọn tẹ́ ẹ yàn lóyè bẹ́ẹ̀ ni gbogbo àwọn aráàlú onínúure tí wọ́n fẹ́ ìlọsíwájú ilẹ̀ kóòtù òjíire ilẹ̀ Oòduà tí wọ́n sì fẹ́ ààbò kí Olúwa dáàbò bò wọ́n kí ìparun má dé bá wọn kógun má kó wa lọ kí àwọn tó ń fẹ́ ṣe oríṣiríṣi ọgbọ́n láti pa wá run kí wọ́n bá lè jẹ àjẹyọ àti kí Olúwa alágbára wa Elédùmarè ọba alágbára tó ṣe ọ̀run tó ṣe ayé tó dá ohun gbogbo pátápátá kí ó bá lè ní ìyọ́nú sí wa kó dáríjì wá kó wá gbà wá. Ọjọ́ tó yà sọ́tọ̀ fún àtúnṣe yìí
ìgbà tí ó bọ́ sí ni a pè fún wa yìí. Ìrọ̀lẹ́ Sunday 27 tí di ìrọ̀lẹ́ Monday 28 ṣe oṣù tí wọ́n pè ní September ni a yà fún àwẹ̀ bíríbírí àti ìdáròrò ọkàn, jíjẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa níwájú Elédùà àti ìjẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa tó ti lọ tipẹ́, gbogbo ibi tó ti kọsẹ̀, gbogbo ohun tó fi kọsẹ̀ tó wà nínú àkọọ́lẹ̀. Wọ́n ṣe ìmùlẹ̀ pẹ̀lú Elédùmarè lórí òkè. Àwọn àgbààgbà àádọ́rin pẹ̀lú Elédùà wọ́n ṣe ìmùlẹ̀. Wọ́n sì sọ pé wọ́n ó máa sin àbá títí láé, wọn ò ní mú níwá, wọn ò ní mú lẹ́yìn, wọn ò ní ṣàmúmọ́, wọn ò ní ṣàpòpọ̀ burúkú kankan. Ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀. Wọ́n wá tẹ̀lé àwọn nǹkan ti àwọn Gẹ̀ẹ́sì, wọ́n tẹ̀lé àwọn nǹkan tàwọn tọ̀húnrìnwá olóríṣiríṣi, ohun tí wọ́n fi rí wa mú, tí èdè àìyedè fi ń wà láàrin wa, èyí tí àwọn ìta fi ń mú wa mọ́lẹ̀, èyí tó fi dàbí pé àwa la wá ń wọ́lẹ̀ tí àṣẹ wa ń jẹ ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun. Ọ̀nà àtúnṣe, ọjọ́ àtúnṣe, òun ní ìgbà tí Olúwa ní pé ká fi rán yín létí, torí kì í ṣe pé bóyá ẹ mọ̀, ṣùgbọ́n oríṣiríṣi nǹkan tó lè dìde ó lè má jẹ́ akọbi ara sí. Baba wa onírìṣà, gbogbo bẹ́ẹ̀ tí máa ṣe ètò tẹ́níkà fi tẹ́ ṣe máa ṣe gbogbo wà nínú gbogbo ìwé bí tó ń pè ní Lẹ́fítíkù, ṣùgbọ́n tá wà nínú ìwé àkọọ́lẹ̀ gangan ní ẹ̀bùn àyíkírà. Wọ́n pè ní Lẹ́fítíkù orí 16 láti ibi ìbẹ̀rẹ̀ rẹ̀, láti bí ẹsẹ̀ kẹta ẹ̀ sí parí ẹ̀, ẹ máa rí gbogbo ètò yẹn láti ṣe. Bẹ́ẹ̀ náà sì lówó àná tún sọ̀rọ̀ ẹ̀ sí ìwé Lẹ́fítíkù ní ìwé àyíkírà orí ìwé 23 ó ń bẹ níbẹ̀. Gbogbo bí àwọn ọ̀rọ̀ tó ti iṣẹ́ yìí ṣe wà, gbogbo ọ̀rọ̀ tó ti lẹ́yìn, gbogbo ẹ̀ ni mo máa ṣe ìgbékalẹ̀ ní ìsìn tó máa ṣàlàyé àwọn ìwé tó ti lẹ́yìn, torí àwọn tó bá fẹ́ sọ wípé ẹ̀sìn wọn Kìrìsìtẹ́nì ni o, Mùsùlùmí ni o, kò ní jẹ́ kí wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe yìí. A fi hàn wọ́n nínú ìwé lákọọ́lẹ̀ pé àwọn tó bá ń parọ́ tàn wọ́n, tó ti fi ẹ̀sìn kó wọn lọ, wọ́n fi gba agbára lọ́wọ́ wọn, tó fi gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ wọn, tó fi kọ̀yìn wọn sí Elédùmarè tí a fi ń jẹ gbogbo wa. A fi hàn wọ́n nínú ìwé bó ṣe jẹ́ pé òótọ́ ọbẹ̀ gangan ni pé ìwọ Ọlọ́run Elédùmarè kò gba gbogbo iṣẹ́ ṣíṣe, gbogbo ètò tó ní ká máa ṣe tó ti wà lọ́wọ́ àwọn baba ńlá wa tó wà ní dáradára, tí ò ń ṣe tàmúmọ́ ti tàwọn ọ̀tá Elédùà, tí ò sí níbẹ̀. Gbogbo ẹ̀ ń bẹ nínú ìwé, a ó sì ṣe àlàyé ní ìsìn. Mo sì dúró ná.